ká welcome àlejò wa lẹ́ni. Ẹ jẹ́ ká welcome bàbá wa Otunba Ademola Edward, the global coordinator Oduduwa Action Movement. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi welcome Otunba. Ẹ bá mi welcome Otunba. Let me thumb up and welcome him into our show today. Oya ẹ bá mi fìfẹ́ hàn sí wọn. Ṣé ẹ nífẹ̀ẹ́ wọn ni, ṣé ẹ fẹ́ rí wọn lẹ́ni ni, ṣẹ́nu yín ò dùn láti rí wọn ni. Ẹ bá wa fìfẹ́ hàn sí wọn. Ọmọ Oduduwa bákan náà ni tá bá ń gbé níbi tá ń gbé níbi tẹ́yin náà ń gbé ń bẹ̀ yẹn, iṣẹ́ kan náà ni gbogbo ẹ̀ agún á tètè yá ìrìn àjò yẹn á tètè yá wa ju bá a ṣe expect lọ. Ìdí rẹ̀ tá ṣe ń gbé wọn wá. Ọlọ́run ṣeun. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí Otunba. You are welcome, sir. Otunba, sir, my first question to you, sir. Ẹ má bínú mi ti ní ká má máa sọ òyìnbó. Otunba, question àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ni wípé ẹ kọ́kọ́ bá wa kí wọn ní orí show yìí, kẹ́dẹ̀ bá wa júwe ara yín fún wọn, sir. Kẹ́ lè introduce ara yín fún wọn dáadáa ju bẹ́ẹ̀ mi ṣe máa introduce lọ, sir. Up to you, sir. Ìyá mi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí sọ, lẹ́ẹ̀kan orúkọ tèmi ni Otunba Ademola Edward. Èmi ni alákòóso ẹgbẹ́ tí a mọ̀ sí Oduduwa Action Movement. Oduduwa Action Movement, Oduduwa àwọn ṣe àìmọ̀fólókọ̀ because ó ti ń lọ sí bí ọdún kan sìn tí a ti dá ẹgbẹ́ yìí sílẹ̀. But síwájú sí tá bá ti ń sọ̀rọ̀ lọ, ẹ máa mọ àwọn ìdí ẹ̀ tẹ́ bá ti mọ̀ tẹ́lẹ̀ tí a fi dá ẹgbẹ́ sílẹ̀ àti àwọn àṣeyọrí tí a ti ṣe. Èmi gẹ́gẹ́ bí olùdarí Otunba Edward, mo ní àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn ọlọ́gbọ́n olóyè èèyàn. Èyí tí ìyá mi dáratọ̀tù náà tó jẹ́ kan wọn tí àjọ ń darí ẹgbẹ́ yìí. Tó ti ìlú North America ni èmi wà. A dẹ̀ ní àwọn ọmọ ẹgbẹ́ wa káàkiri. Right now wà ní about 23 countries ní àwọn ọmọ ẹgbẹ́ OAM wà. So again, North America lèmi wà. Mo dẹ̀ ti wà bí náà now bí 20 years. So ṣùgbọ́n èèyàn ò lè sọ pé òun wà ní ilẹ̀ òkèèrè because àdìsí náà jẹ́ ìlú wa, ìlú Nàìjíríà, ilẹ̀ wa, ilẹ̀ Yorùbá. So a ò lè fọwọ́ rọ́bẹ̀ yẹn sẹ́yìn. So fún ìdàgbàsókè ilẹ̀ bàbá wa láti ń sapá, láti ń gbìyànjú pé ìlọsíwájú gbọ́dọ̀ dé bá ilé wa nítorí bí a lọ bí a bọ̀ ilé náà láti àbọ̀ sí. So ìyẹn jẹ́ bó ṣe jẹ́ ìyá mi. So mo kí gbogbo àwọn olólùfẹ́ yín tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ ṣé gan ni ìfẹ́ tẹ́ fi hàn ìyá mi lọ́wọ́ ọba a máa lọ́ra ní gbogbo wa a dẹ̀ máa kú fún wa. Ọdún tí ó ń lọ sópin yìí náà kò ní dìwà mẹ́rù lọ. Ọdún kérésì tó ń bọ̀ àti ọdún 2021 ó máa ṣe ojú ẹ̀ ní gbogbo wa. COVID-19 a máa fi ti gbọ́ ni kò ní yà sílẹ̀ nìkankan nínú wa o. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sísà. Gẹ́gẹ́ bí ẹ tún ti ṣe gbọ́, ẹ ti rí wípé wọ́n ti júwe ara wọn. Ìlú òyìnbó lókè òkun ní US làwọn náà wà ni wọ́n ń gbé, but wọ́n máa ń lọlé from time to time. Àwọn náà wọ́n rí wípé for how long ni gbogbo wa fi máa sá káàkiri. Tẹ́lẹ̀ ìbá sọ pé kò kàn mí, títàn sọ pé kò kàn mí. Òun làwọn náà ṣe dìde o. Tán ni pé ilẹ̀ Yorùbá ò gbúdọ̀ rí báyìí. Yorùbá rèsò ò gbúdọ̀ wọlẹ̀. Inú mi dẹ̀ dùn yí pé wọ́n dìde. Bẹ́ẹ̀ ni bàbá wa náà Professor Banji Akíntóyè àtàwọn tán ti dìde lórí ọ̀rọ̀ yìí àti gbogbo ẹ̀yin ò ń gbọ́ wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ti ń contribute one way or the other, financially, physically, spiritually and otherwise. Àdúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun o. Àdúpẹ́ pẹ́ òkun. Kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára lọ́wọ́ Ọlọ́run. Otunba, sir, question àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ béèrè lọ́wọ́ yín, sir, ni wípé a ti ń gbọ́ oríṣiríṣi ẹgbẹ́ náà ti wà káàkiri. A ti gbọ́ YWC, Àmọ̀tẹ́kùn, Àókọ̀yà, OAM àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Oduduwa Action Movement tí à ń pè ní OAM tí ẹ jẹ́ global coordinator ń bẹ̀ sà. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́
kí ni OAM ẹgbẹ́ ìgangan kí ni wọ́n dá sí kí ni ìdí tí a ṣe dá sílẹ̀ gangan àti pé iṣẹ́ wo gangan ni wọ́n fẹ́ kó ipa wo ni wọ́n fẹ́ kó lórí ọ̀rọ̀ Odùduwà ṣé nípa Odùduwà la ṣe dá sílẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ipa wo ni a fẹ́ kó gẹ́gẹ́ bí Oòduà Action Movement sà. Kari yes ó tọ́lẹ̀ sọ pé oríṣiríṣi ẹgbẹ́ Yorùbá kọ́yà àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ ẹgbẹ́ tiwa Oòduà Action Movement nǹkan tẹ́mi tiẹ̀ notice ni pé tẹ́ bá wo gbogbo àwọn ẹgbẹ́ tí ó wà yìí ni tí wọ́n wà fún ìjàngbara ilẹ̀ Yorùbá mo rí pé ìfẹ́ ilẹ̀ wa ni ó wà ní ọkàn àyà gbogbo àwọn ẹgbẹ́ yìí ṣùgbọ́n kan tí mo ti wá notice ni pé approach kálukú yàtọ̀ sí àwọn díẹ̀díẹ̀ ṣe rí approach ẹgbẹ́ ti tiwa because kó tó di pé a dá ẹgbẹ́ yìí sílẹ̀ gan tí a fi lọ́lẹ̀ ní oṣù kẹwàá ọdún 2019 a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ research a ti ka ìwé lóríṣiríṣi báwo ni àwọn orílẹ̀-èdè tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá wà lẹ́nu báwo ni wọ́n ṣe ṣe kan tí wọ́n fi ṣe àṣeyọrí so a lọ káàkiri ó gbé wa dé British Museum a lọ káàkiri a tún lọ sílùú Nàìjíríà gan a bá àwọn bàbá wa sọ̀rọ̀ lóríṣiríṣi àwọn tí wọ́n bá Chief Awólọ́wọ̀ ṣiṣẹ́ nígbà yẹn so we did an extensive research okay ká lè fi arrive àti a right approach tàbí ní pé kó má lè jẹ́ kí nǹkan tí à ń pàṣẹ kó lè tètè tẹ̀ wá lọ́wọ́ so nǹkan tí approach wọn bá ti yàtọ̀ díẹ̀ ní pé mo ṣọ́ pé ẹ̀yin máa gbọ́ ẹ̀ máa gbọ́ Oduduwa Republic ẹ̀ máa gbọ́ Oduduwa Autonomous Nation ẹ̀ máa gbọ́ restructuring ṣe rí gbogbo kíní wọ̀nyí ló ní different meaning òye yín ṣùgbọ́n ní Oduduwa ni àwa ń jà láti establish bàtà bá ń sọ̀rọ̀ síwájú sí máa ṣàlàyé bí gbogbo ọ̀sẹ̀ yàtọ̀ síra wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí tí àwa ṣe ìwádìí ìjìnlẹ̀ tí a ṣe a rí pé tí a bá ní autonomy wa ẹgbẹ́ ìyẹn máa fún wa ní àǹfààní ó máa fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí a lè gbà láti tẹ̀síwájú sí láti wá dé ibi tí à ń lọ gan because mi ò lè tàn yín kò ń ṣe ibi tí a ṣe ń lọ gan nìyẹn ṣùgbọ́n wọ́n ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ní à ń yọ sẹ̀lẹ́kù àbí tó a máa lọ sí university àti secondary school náà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà o ìlọsíwájú ló máa mú bá ilẹ̀ Yorùbá máa máa ṣàlàyé síwájú tẹ́ bá ń sọ̀rọ̀ lọ. Okay sir ẹ ṣé gan ni àti wá ń gbọ́ àwọn awuyewuye kan nípa October 1st rally bọ̀ kí n tó lọ síbi October 1st rally yẹn ó tún ní awuyewuye kan tẹ́mi personally tí mò ń gbọ́ mi mọ̀ bóyá ẹ̀yin òwòrán mi náà bóyá ẹ ti ń gbọ́ wọ́n ní ìkọ̀kan tún fẹ́ ṣẹlẹ̀ ní September 23rd nínú oṣù tá a wà yìí mo dẹ̀ rí wípé púpọ̀ àwọn èèyàn wa bóyá wọn ò tí ì gbọ́ àbí wọ́n ti mọ̀ wọn ò tí ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì mọ̀ nǹkan gangan tí ó really fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn mi mọ̀ bóyá Ọ̀túnba ẹ lè ṣàlàyé fún wa ẹ bá wa tàn mọ́lẹ̀ sí September 23rd kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ kí ni a fẹ́ ṣe ní ọjọ́ yẹn sà ní ilẹ̀ Yorùbá. ṣe rí September 23rd ọjọ́ tí ó ní àpẹẹrẹ gidi fún ọmọ kóòtù káàárọ̀ oòjíire ni ṣé ní ayé àtijọ́ gbogbo wa la máa ń gbọ́ pé ogun oríṣiríṣi ṣẹlẹ̀ ogun Ìjẹ̀ṣà ogun Kírìjì ogun Ẹ̀gbá ogun Ìjẹ̀bú oríṣiríṣi wọn ogun ti da omi ṣẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn tribes tó wà nílẹ̀ Yorùbá yẹn a máa ń bára wọn jagun kò tẹ́ ṣe ní Yorùbá nìkan náà ló ń jagun gbogbo Amẹ́ríkà ń bí Europe náà ló ń jagun ní ìgbà àwọn ojú dúdú àwọn ìgbà yẹn bọ̀ṣẹ́ wá rí ní September 23rd 1886 ó máa pé 134 years lọ́dún yìí ìyẹn ní gbogbo tribes gbogbo ìyá tó wà nílẹ̀ Yorùbá wọ́n wá ṣèpàdé pé ọmọ ìyá kan ní gbogbo wa ọmọ Odùduwà ní gbogbo wa wípé ní ọjọ́ ìlú wọn wá sign treaty pé Yorùbá wọn ní bára wọn jà mọ́ kò yẹ yín bẹ́ẹ̀ òun ló máa fi ń sọ ńgbà míì táwọn míì á sọ pé ẹnu Yorùbá òkò ní Yorùbá òkò náà kò sí problem Yorùbá òun kò sí ibi kan tẹ́ lè rí tí ò ní sí kò sí ẹ̀yà kankan ní Amẹ́ríkà ń bí ìgbà máa rí difference of opinion that is normal kò yẹ yín bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnu Yorùbá kò láti September 1886 yẹn ni àwọn bàbá ńlá wa ti fi àdéhùn lálẹ́ ní pé kò sí ẹ̀yà Yorùbá kan tí wọ́n máa bára wa jà mọ́ so ti ọdún yìí ta pé 134 years yẹn so oríṣiríṣi bíi rally ní bíi press release ní lóríṣiríṣi ló máa wà àwọn tẹlifíṣàn míì náà wọ́n máa ṣe àwọn bíi history Yorùbá
ṣùgbọ́n ní OAM torí pé ní October 1 tẹ́ bá notice pé October 1 ó súnmọ́ September 23rd a tún ní àwọn nǹkan míì tá a fẹ́ ṣe máa ṣe káàkiri gbogbo ibi tí àwọn ọmọ kóòtù káàrọ̀ òjìrè bá wà ní gbogbo àgbáyé à ń plan yẹn lọ́wọ́ so láti lè jẹ́ kí ti October 1 yẹn kí ó má kára so ní September 23rd yẹn a máa wà ní ẹ máa gbọ́ wa nínú ìwé ìròyìn àti inú rédíò láti kíra wa kú oríire ìyẹn àwa ọmọ Yorùbá nítorí pé wọ́n ní ó pẹ́ ni ṣùgbọ́n nísìnyí ó ti ń súnmọ́ gbogbo ìlọsíwájú tí gbogbo à ń là kàkà kó tètè balẹ̀ Yorùbá ká lè dá dúró ń súnmọ́ o tá má tọ̀ra wa jẹ tó yìí ìgbọ́n ló fi ní mi fi dùn pé ti ọdún yìí o 1886 yẹn 194 years pé ká kíra wa kú oríire pé ibi tí à ń lọ ilẹ̀ lérí tọ́lọ́ wà lọ yẹn ó ti ń súnmọ́ wa díẹ̀ so ibi tí ọdún ṣe máa jẹ́ nìyẹn. ẹ ṣé gan ni ẹ̀yin òwòrán mi ṣe ti gbọ́ nǹkan tí Ọ̀túnba Ademola Edward àwọn ni global coordinator Oduduwa Action Movement tẹ́ bá ń gbọ́ OAM àwọn ni global coordinator wa ẹ ṣe ti gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní nítorí wípé ilẹ̀ Odùduwà yẹn Odùduwà nation yẹn wọ́n ló ti ń súnmọ́ nísìnyí ìwọ tó o bá ṣì ń sọ wípé ẹnu Yorùbá òkò wọ́n ní àgbọ̀nrín ìṣìlẹ̀ ṣì ń jẹ lọ́bẹ̀ ni o wọ́n ní ayé ìgbà tẹnu Yorùbá òkò ti padà sẹ́yìn o ẹnu Yorùbá ti kò nísìnyí bẹ́ẹ̀ ni ẹnu wa ti kò so tá bá rí ìrí kankan nínú yín tí ò tí ì gbàgbọ́ tẹ́ ṣì ń dúró ẹnu Yorùbá òkò Yorùbá ò nífẹ̀ẹ́ ara wọn wọ́n ní rọ́ ni wọ́n ní ẹnu Yorùbá ti kò ìfẹ́ ti wà láàrin wa ṣùgbọ́n nǹkan ẹyọ kan tẹ́mi kàn máa sọ ní àárín yẹn ni wípé tí a bá rí ìlú tó bá ń tòrò èmi ò ní sọ pé ilé ẹ̀yin Yorùbá náà lẹ sọ ẹni ọmọ àlè ibẹ̀ báyìí òun ni ò tí ì dàgbà bẹ́ẹ̀ ni àwọn ọmọ àlè àárín ilẹ̀ Yorùbá wọ́n ti ń dàgbà nísìn so tẹ́ bá ti wá rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe bí abẹ̀yìn gbẹbọjẹ́ tí wọ́n ń tà wá síta tí wọ́n fọwọ́ mọ́ àwọn ará bí tó fẹ́ wá pa wá ní méje mẹ́jọ mẹ́sàn-án bí àwọn tó máa gbógun ti ilẹ̀ Odùduwà pé ká má gba nation yẹn ti mọ̀ yí pé wọn ò ń ṣọmọ ọkọ ilẹ̀ Yorùbá ọmọ àlè ni wọ́n ẹ̀yin tẹ́ ẹ jọmọ ọkọ ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kó dé bá yín because ó ti di dandan a máa face challenges àìmọye challenges la máa rí àti ẹ̀ tí bẹ̀rẹ̀ gangan àbí kò yẹ yín ní ìgbà tí wọ́n bá wá rí torí púpọ̀ nu wọn ló sì ń wò wípé eré là ń ṣe kò sí nǹkan tán ń wí ariwo lásán náà ń pa ní ìgbà tó bá wá yá tó ti wá rí tán ti ń rí green light pé kíní yìí mà ti ń dòun tẹ́yìn àti èmi tí a give up kàkà kó rọ̀ lára wa tó tún le sí ìgbà yẹn lẹ máa wá rí oríṣiríṣi àtakò oríṣiríṣi confrontation oríṣiríṣi àwọn ogun ló máa dìde ńgbà yẹn láti fa ìrẹ̀wẹ̀sì bá ọkàn wa láti lé wa padà láti má jẹ́ kó ṣeé ṣe ṣùgbọ́n ẹ̀yin àti èmi a gbọ́dọ̀ gbà o because tá a bá lè delay 1 more year pẹ̀lú situation tá a wà ní Nàìjíríà ń sìn yìí a lè má rí gbà mọ́ ó lè má ṣe é ṣe mọ́ ó lè bàjẹ́ ju bá a ṣe expect lọ ìdí rèé ẹ̀yin àtèmi no matter what the challenges tó bá ń fèsì wa tá a bá ń dojúkọ lórí ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ gbà Odùduwà nation here we come ó ní àbí ṣebí Odùduwà yẹn ni yes ohun yẹn nìyẹn ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan ni bàbá wa Ọ̀túnba my next question ni wípé bóyá ẹ bá wa ìyànnàná ọ̀rọ̀ yìí o security ní ilẹ̀ Nàìjíríà as a whole location 9 gẹ́gẹ́ bá ṣe ń pè nísìnyí ó ti di ogun ó ti dọdẹ bóyá ẹ gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta tí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ bàbá tí wọ́n release àwọn fídíò kan wípé àwọn ISIS wọ́n ti ń wọ àárín àwa Yorùbá wọ́n ti wọ ilẹ̀ Yorùbá àwọn Fúlàní ẹ̀sìn yìí ó ti tọ́jọ́ mẹ́ta kan tá a ti ń pariwo wọ́n tún ti bẹ̀rẹ̀ nísìnyí wọ́n tún ti dìde wọ́n ti pọ̀ sísà afẹ́kẹ́ bá wa tọ̀mọ́lẹ̀ sí àárín yẹn kí ni àwọn ìgbésẹ̀ tí a ti ń gbé lórí ọ̀rọ̀ security and insecurity ní ilẹ̀ Yorùbá sà. ẹ ṣe kàn máa ṣẹ́rí kí n tó fi ẹnu bà ti àwọn Fúlàní darandaran ẹ jọ̀ọ́ mo fẹ́ fi kín lẹ́yìn lọ́rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ nípa pé ilé tó bá tòrò pé ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà kò yẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi mo fi Ọlọ́run bẹ̀ yín tó jẹ́ pé kí ìlọsíwájú kí ó lè dé bá ilẹ̀ bàbá wa ni ó wà lọ́kàn títí yín ẹ má yẹ kí a máa kún àwọn
ìkọ̀ọ̀kan àwọn agbẹ̀yìnbẹ̀bọ jẹ́ àwọn ló mọ nǹkan tó ṣe wọ́n àwọn lọ́mọ kan tó ju wọ́n rí òye yín bẹ́yẹn àwọn àríjẹ nídìí mọ̀dàrú níwọ̀n yẹn ok nígbà tá a bá sọ pé àwọn agbẹ̀yìnbẹ̀bọ jẹ́ wọn mélòó ni wọ́n nínú àwa tí a fẹ́ kílẹ̀ Yorùbá dà òye yín we have millions of ọmọ Yorùbá tó yẹ pé wọ́n fẹ́ kílẹ̀ wa dà bóyá àwọn agbẹ̀yìnbẹ̀bọ jẹ́ bóyá wọ́n jẹ́ bíi 10,000 ṣé àwọn ló máa disturb wa ni no way majority always will carry the vote òye yín ẹ má ẹ kàn discourage wa ìwọ tí ó bá ti wà pé ókè o pé ilẹ̀ Yorùbá o fẹ́ràn ilẹ̀ Yorùbá o fẹ́ràn ibi tí o ti wá o dẹ̀ fẹ́ kí ìlọsíwájú tí ó dé àtẹni tó lówó àtẹni tí ò lówó àtẹni tó pupa àtẹni tó dúdú pé kí a dá ilẹ̀ tó yẹ pé we have equal opportunity pẹ̀lú gbogbo àwọn àlùmọ́nì tí a ní kí a lò ó kí lè wá kó dàbí Dubai ìwọ tó bá ti rò bẹ́ẹ̀ ẹ má yẹ ká lẹ́sìn sí àwọn agbẹ̀rẹ̀ ọjọ́ wọ̀nyẹn wọ́n ní kíní kan ló máa kó adìyẹ gbẹ̀yìn àbí ẹni kójú máa tì wọ́n àgò ni ó dá kí yẹ gbẹ̀yìn. ẹ wo orú Àmọ̀tẹ́kùn thank you my sister ẹ wo gbà tó ń ṣe Àmọ̀tẹ́kùn tó ń ṣe ìwọ́de ẹ jẹ́ sọ fún yín that was spontaneous movement ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ rí bó ṣe rí ni kò yẹ yín náà yẹn that is to tell you pẹ̀lú Yorùbá kò yẹ yín náà yẹn that was spontaneous because àsìkò ti tó ẹni tó bá wù kó darapọ̀ mọ́ wa ẹni tó bá wù kó fọwọ́ lẹ́rán àwọn agbẹ̀mẹ̀bọ jẹ́ wọ̀nyẹn ojúmọ́ àti wọ́n gbẹ̀yìn ní kápẹ́ sọ̀rọ̀ fún wa. now ṣe rí nípa ti àwọn Fúlàní darandaran ó jẹ́ major problem tí à ń kojú lọ́wọ́lọ́wọ́. èmi sọ fún àwọn kan lánàá mo ní nígbà tẹ́mi ń dàgbà ní ilẹ̀ Yorùbá mo ti ń rí àwọn darandaran wọ̀nyí nígbà yẹn wọ́n ti jú tó yẹ pé tẹ bá ń wo tí wọ́n kọ́ máa gbógun sẹ́gbẹ́ ni wọn ò ń báyàn jà kò yẹ iná yẹn ṣùgbọ́n kí ló wá empower àwọn ń sìn tó ń kó AK-47 lóríṣiríṣi tó ń wá sílẹ̀ wá kí wọ́n fẹ́ wá gbalẹ̀ wá èmi máa ń sọ fáwọn èèyàn pé bẹ́ẹ̀ kó wọ́n tọra wọn jẹ nì kò yẹ iná yẹn ọdún kò sẹ́ni tó fẹ́ ogun kò sẹ́ni tó fẹ́ ìjà ṣùgbọ́n ẹ jẹ́ kó máa gbé ìjà yẹn bọ̀ àwọn náà á rí i pé Yorùbá kì í ṣe ojú rárá kò yẹ iná yẹn ọdún nípa pé ká gba òmìnira fúnlẹ̀ Yorùbá tí ẹgbẹ́ OAM tí à ń tọ̀ kò yẹ ibẹ̀ yẹn peaceful movement ni wá. We know what we are going to do. We are well educated and we are ready. Láti mú autonomy kó wá sílẹ̀ Yorùbá. A dẹ̀ máa ṣe everything possible, peacefully. Lọ sí UN ní a máa bá wọn tó ẹ̀ka bá sọ̀ lókèrè ní àwọn ìgbésẹ̀ kan wà tá à ń gbé lọ́wọ́ gangan láti ti jẹ́ kí àwọn Buhari àwọn National Assembly gbogbo wọn kọ́ mọ ibi tí à ń lọ tó yẹ pé kì í ṣe pé tẹnu lásán tí a ní àwọn kan tí a máa ṣe tá a fẹ́ fi kì í lẹ́yìn kò yẹ bẹ́ẹ̀ so a ò fẹ́ ìjà. This is not eléyìí òun ṣe Yorùbá against Fúlàní at all. We are not anybody's enemy. Nǹkan táwọn à ń fẹ́ ni pé kí ìlọsíwájú àti ìdàgbàsókè tiwa kó dé bá wa nílẹ̀ Yorùbá ń tiwa. Ṣùgbọ́n ṣá o tí wọ́n bá wá rí ẹ̀yà míì tí a ò bá yín jà tẹ̀fẹ́ gbé ìjà wá ẹ̀ ń tọ́ra yín ẹlẹ́sẹ̀ wá kọ́ńkà ilẹ̀ Yorùbá is it possible? Kẹ́bà tẹ̀ tọ́ra yín is it possible? Ṣé ló pa àgbọ̀? Àwọn gọ́mọ̀ pa ògbọ̀ ká tó tọ́ fún ara wa kọ́ máa gbé bọ̀ wọn bá wa ń lé. Mi lè tọ́ yín kọ́ máa gbé ìjà yẹn bọ̀ wọn bá wa ń lé. Ṣùgbọ́n ṣá mo ṣe ń sọ lẹ́ẹ̀kan yẹn Yorùbá ọmọlúwàbí ni wá we are very peace loving tribe or nation as a tribe we are a nation 60 million people ń ṣe tribe mọ́ we are a nation kò yẹ iná yẹn so ẹ mọ̀ níbi tí ojú ti là dé 2020 21st century bẹ́ẹ̀ kan ti máa rò pé òun fẹ́ lọ gbébọn máa kọ́ńtà ẹnìkan ẹ̀rí báyìí pé 1940 amalgamation yìí gan nígbà tí wọ́n kó lótọ́ kò mọ́ ṣàpàtàn kó ẹ̀rọ mọ́ èèyàn ni kò yẹ kí Yorùbá òun ṣọ̀lẹ̀ rárá Yorùbá òun ṣọ̀lẹ̀ ṣùgbọ́n ìjẹ́ ẹgbọ́ kí Yorùbá kan kó lọ gbébọn kó lóun fẹ́ parí bòrí àbí kó lóun fẹ́ lọ bá ọ̀sẹ́jà kó fẹ́ eliminate wọn no because bí wọ́n ti máa da bí àwọn ọmọ wa ti máa nílọ síwájú ìyẹn làwọn ń tẹ̀lé nǹkan tó lẹ̀ tí gbogbo ẹni tó rí ẹ̀ bá pé in this day and age kọ́ máa tẹ̀lé nìyẹn ṣùgbọ́n kẹ́nìkan tó ń gbébọn káàkiri inú gbogbo wa níwọ̀n fẹ́ wá kọ́ńkà ẹ̀yà míì my sister ẹ má yẹ ká tọ́ra wa jẹ́ kò lè ṣẹlẹ̀ láíláí kò lè ṣẹlẹ̀ kọ́nà tútọ́ ẹ̀dànù tí wọ́n máa wá kọ́ńkà lẹ Yorùbá yẹn kọ́ńkà gbé ẹ o nǹkan tí mi fẹ́ sọ nìyẹn. ẹ ṣeun màá jó màá kọrin tuntun ó yẹ ìfìdírajẹ ẹ̀yin tèmi màá jó màá kọrin tuntun tí bá ti rí ẹni bí ẹni èèyàn bí tàwọn akíkanjú ọmọ Yorùbá màá jó màá kọrin tuntun ṣé ń gbóhùn akíkanjú ṣé rí àwọn àgbà tí wọ́n tó lé tó ṣe emulate tá a lè máa tọ̀ wọ́n lẹ́yìn ṣé gbóhùn lẹ́nu àwọn akíkanjú àwọn tí wọn kì í ṣojo tí wọ́n mọ̀ wípé ilẹ̀ Yorùbá ṣe àní kò gbúdọ̀ máa lọ báyìí
Oduduwa nation is the only answer. Ṣùgbọ́n wọ́n ròyìn pé dàdé ò lè wọ́n ròyìn pé tútùtù táwa Yorùbá ta tutù torí pé ọmọlúàbí ni wà ọmọ tínú àbí tí a pè ní ọmọlúàbí ènìyàn òun ni àwọn ọmọ kòtò jíire bí a kì í bá wọn sí nídìí rádaràda akọ̀yànjẹ akọ̀wọ̀sí lóòótọ́ adé a ní ìran ọmọ aládé ni wá ohun tó jẹ́ wípé Ọlọ́run dá wa ó fi ọlá yẹn ó ń fi iyì ó ń fi gbogbo ẹ̀ ó fi ń dá wa tó jẹ́ sí pé gbogbo ibikíbi tẹ́ ẹ bá dé ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá dé lórílẹ̀‐èdè àgbáláyé ẹ kàn máa ń rí nígbà míì bí wọ́n kàn déédéé máa hate on you and you be wondering what is going on èèyàn tó mọ̀ rí bóyá níbi iṣẹ́ ni ládùúgbò ni wọ́n kàn déédéé máa hate ẹ wàá máa wò pé kí ló dé oníláralára ni rárá ògo tí Ọlọ́run dá mọ́ wa lára awágò ò mọ yí ẹ awágò ò rí àwọn èèyàn míì ló ń rí tí mo bá ti wá ń rí àwọn akíkanjú àwọn èèyàn àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá àwọn ọmọ ọkọ kóòtù òjíire bíi ti Ọ̀túnba Ademola Edward inú mi máa ń dùn ara mi máa ń yá gágágágá bẹ́ẹ̀ ni bàbá mi Ọ̀túnba ẹ̀ ní kú ẹ̀ ní tẹ́ láéláé lórúkọ Jésù. Question kejì tí mo tún fẹ́ béèrè ẹ̀yin èèyàn mi ẹ lè máa kọ sórí comment o question tẹ́ bá fẹ́ béèrè kó tó di pé a máa sọ fún yín pé kẹ́ máa pè wọlé ẹ lè máa kọ síbẹ̀ máa dẹ̀ kà síta fún wọn ṣe ti gbọ́. Now a ti béèrè nípa security ní ọ̀dọ̀ wa ní South West wọ́n dẹ̀ ti ṣàlàyé fún wa. Now bàbá mi Ọ̀túnba ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa plan tí ẹ ti ní lórí October 1st rally tí a fẹ́ ṣe ká tó tiẹ̀ tó sọ pé plan tí ẹ ti ní kí ni bàbá mi Ọ̀túnba kí ni October 1st rally yẹn gangan tí gbogbo wa ń pariwo Oduduwa nation October 1st rally kí ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa díẹ̀ kí ni rally yẹn gan dálé gangan lọ́jọ́ yẹn sà because mo rí pé púpọ̀ àwọn èèyàn náà kàn ń rí October 1st ẹlòmíín wò pé bóyá ká ní ká lọ kóbọn kán kó àdá ká lọ jà ẹlòmíì ò tiẹ̀ yé kò tiẹ̀ mú nǹkan tán owó ṣàǹgbọ́ October 1st ni bàbá wa Ọ̀túnba ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé fún àwọn èèyàn wa kí wọ́n mọ̀ nǹkan gan tí ìdí October 1st rally tí ó fi wá sáyé. ẹ ṣe gan ìyá mi ẹ ṣe láàrin October 1 1960 ni wọ́n gba independence fún ilẹ̀ Nàìjíríà ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tí ó popular gan ní Nàìjíríà so gbogbo alámọ̀ ṣé mo kan tí àwa rò àwa ẹgbẹ́ ìjàngbara fún òmìnira ilẹ̀ Yorùbá ni pé ọjọ́ yẹn lóòótọ́ ọjọ́ tí wọ́n bá bí èèyàn àbí ọjọ́ tó yẹ kí inú èèyàn máa dùn ní àbí ẹni pé èèyàn máa ṣe bá dẹ̀ ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ọjọ́ yẹn ká má tọ́ra wa jẹ ó jẹ́ ọjọ́ ìbànújẹ́ fún wa òye yín so àwọn afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni instead ẹ pé ní Nàìjíríà ǹjọ́ yẹn àwọn ọmọ school wa lọ sí stadium àwọn ẹgbẹ́ kan wọ́n lọ àwọn president wọ́n lọ march wọ́n ṣe parade kò yé yín ṣùgbọ́n àwọn afẹ́ sọ fún yín pé this is a sober day for us we want to have a sober reflection and say okay October 1 yìí o tó kó irúpọ̀ mọ́ ṣàpá o ó jẹ́ ọjọ́ ìbànújẹ́ fáwa àdéhùn kí ni a tún fẹ́ fi ọjọ́ ẹ̀ láti sọ fún àwọn èèyàn káàkiri àgbáyé pé ẹ wá o Yorùbá afẹ́dádúró ìyá ń ṣe pé afẹ́gba independence lèmi sọ but we want an autonomous nation a fẹ́ máa fúnra wa ṣèjọba ara wa a fẹ́ máa control fún àlùmọ́nì tí wa a fẹ́ get that regional autonomy kò yẹ bẹ́ẹ̀ a fẹ́ pàrọ̀ yẹn káàkiri ilẹ̀ àgbáyé ni ìṣepẹ́ Nàìjíríà nìkan ní gbogbo Europe ẹ̀yin náà mọ̀ my sister the planning is almost at the end ní Canada lamẹ́ríkà ní gbogbo àgbáyé nílùú Nàìjíríà láti ń plan lọ́wọ́ ká máa ṣe rally ìjọ yẹn láti fi rán àwọn èèyàn wa létí àti láti pariwo fún àwọn ilẹ̀ òkèèrè because à ń plan global press conference fún ọjọ́ yẹn ṣe pé we are working with some foreign media láti gbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìjọ yẹn pé ẹ wá o ilẹ̀ Yorùbá fẹ́ àdárọ̀ ti sún àwa ibi tí kò sí hope fún anybody ṣùgbọ́n àwa lẹ́mùsọ lẹ́ẹ̀kan yẹn tó bá wu Haúsá káwọn náà kan jà fún ara wọn tó bá wu Ìgbò àwọn Ìgbò náà ti ń ja títí wọn ṣùgbọ́n o àwa Yorùbá ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá àwa fẹ́ ìlọsíwájú fún ilẹ̀ wa ni so a fẹ́ lo October 1st yẹn láti tún fi rọ àwọn èèyàn létí pé ibi tí à ń lọ ibẹ̀ náà la ṣì ń lọ ó dẹ̀ ní àwọn ìgbésẹ̀ tá a máa gbé láti mark ìjọ yẹn kò yẹ mẹ́ẹ̀ ṣùgbọ́n mi lè máa fi síta ń sìn ṣùgbọ́n olórí orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ìjọba ní Nàìjíríà àwọn náà á gbúrò wa ní nǹkan tí à ń sọ yìí kó ń ṣe ti já ó ń sọ fún àwa òun bẹ́ẹ̀ nìkan jà táwọn bá gbá etí wa
yẹ títí wọn ṣe pé tó bá gba etí ẹ kó máa sá lọ o tẹ bá gba etí wa àgbà tiwa padà ṣùgbọ́n ọ̀dẹ́ kọ́ gba etí yín so October 1 tàbí ṣe yẹn mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ọmọ Yorùbá tẹ̀ ń gbọ́ mi October 1 yẹn must be a peaceful rally very peaceful rally ni ó gbọ́dọ̀ jẹ́ tó bá ti attack yín please don't attack anybody because yẹ́n mi sọ lẹ́ẹ̀kan yẹn ẹni tí ó bá mọ̀ bí tó ń lọ ẹni tó bá mọ̀ bí tó ń lọ kì í ṣe ìjà gidija kan nìyẹn fi ń gbà kan kò yẹ yín pẹ̀lẹ́ lákọ pẹ̀lẹ́ dẹ̀ lábo kò yẹ yín tí wọ́n bá ti attack yín please do not attack anybody that is number 1 ṣé ní nǹkan tí wọ́n á fẹ́ add ìyá mi ni pé a ti ẹ̀ ń sọ OAM YWC ìgbà àwo pé kí ni a fẹ́ gba òmìnira a fẹ́ gba autonomy ẹ jẹ́ ìtọ́tọ́ fún yẹn ọmọ Yorùbá kò sí nǹkan tí a ṣe tó wrong because wọ́n ti ń dẹ́rù bà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ pé wọ́n máa arrest ẹnìkan wọ́n máa ṣe kọ́ máa ṣàwọ́ ẹ máa bẹ ẹni tó bá ti lọ sọ̀rọ̀ níbì kan pé a fẹ́ autonomy fúnlẹ̀ Yorùbá ẹni tó bá ti takò yín pé kílẹ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe pé illegal ẹ bẹ̀rẹ̀ pé kí ló wà ní illegal nínú nǹkan tí ẹ̀ ń béèrè fún because we are working according to the constitution and norms of the international body UN àwọn Amẹ́ríkà kò sí gbogbo ilẹ̀ àgbáyé àwọn ibi tó dátán di ilẹ̀ àgbáyé mú òye bẹ́ẹ̀ ni the principle of self-determination ni wọ́n ti recognize ẹ̀ nǹkan tí Yorùbá jẹ́ ń béèrè fún òjò yẹn lọ òye bẹ́ẹ̀ we are not saying that a fẹ́ pa everybody a sọ pé a fẹ́ lé Haúsá kúrò ní kankan no gbogbo nǹkan tí àwa ń sọ ni pé Yorùbá ni wá adẹ̀pọ̀ tó we are a nation orílẹ̀-èdè ni wá lọ́tọ̀ ara wa kò yẹ bẹ́ẹ̀ yẹn nǹkan tá a dẹ̀ ń fẹ́ ni pé ìlú Nàìjíríà yìí ó ń strabulate wa ó ń fún wa lọ́fun a ò lè ní kò yẹ yín a ò lè ní ọ̀dà Nàìjíríà so a sọ pé a fẹ́ succeed we are not saying that kò yẹ yín bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tá à ń sọ ni pé a fẹ́ ní autonomy ká ṣèjọba ara wa ká control nǹkan àlùmọ́ọ́nì títí wa bí education wa ká lè define education tá a fẹ́ fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá ká lè dá ilé iṣẹ́ sílẹ̀ tí ó máa employ àwọn ọmọ ilẹ̀ Yorùbá ìyẹn míì pé a ò ní bá Haúsá ṣe ìyẹn míì pé a ò ní bá Ìgbò ṣe kò yẹ ilé ẹ̀ ṣùgbọ́n tó máa fẹ́ wá ṣe nǹkan lọ́dọ̀ wa àwọn òpó òkè bẹ́ẹ̀ ni bàbá nǹkan tá a bá dẹjọ́ agree lé lórí ni bá ṣe máa bára wa lòkùn gbà yẹn kò yẹ yín ṣùgbọ́n mi jẹ́ kọ́ máa mú kọ́ máa gba owó ní Apapa port kọ́ máa kọ́kọ́ lọ sí Àbújá kọ́ máa locate bẹ́ẹ̀ more than 50% ibi tí wọ́n ti mú kankan wá àti kọ́ máa wá epo ní ọ̀dọ̀ wa kọ́ máa wá epo ní east kọ́ máa kọ́kọ́ wọ ẹ̀rọ sí Àbújá that is what we don't want a ò fẹ́ education policy kọ́ máa lọ decide bọ́n ṣe máa ṣe ní Gombe kò yẹ yín bá lè máa tó ń pé the same education the same curriculum ní ọmọ tó wá láti ilẹ̀ Yorùbá àti ẹni tó wá láti Gombe láti Damaturu tó máa kà kò possible it's not going to work kò yẹ yín so that is why tí ò fi sí ìlọsíwájú ní orílẹ̀-èdè tá à ń pè Nàìjíríà àwa kan sọ pé lè ti sún wa we are tired of it a dẹ̀ fẹ́ fúnra wa láti control destiny because Ọlọ́run tó dá wa ó mọ ìdí ẹ̀ tó fi dá wa ìgbà tó máa ń pè ní àdùbúlẹ̀ jàǹdà ẹ̀mọ́kan tó mì ní a ní ọpọlọ ni kò yẹ yín bẹ́ẹ̀ so a lè máa sọ pé torí pé àwọn ti wá kóru wa pọ̀ mọ́ ṣàpáǹsìn kí àwọn ẹ̀kọ́ máa strangulate wa ká rò pé destiny wa nìyẹn no that is not our destiny so we are saying now that a fẹ́ bí Ọlọ́run ti dá wa gan a fẹ́ control ara wa ń sìn mo sọ lẹ́ẹ̀kan yẹn a ò sọ pé a fẹ́ exterminate anybody or any ẹ̀yà kò yẹ yín a mọ̀ pé ìbáṣepọ̀ tó ti wà 1914 tó ti kó wa papọ̀ mọ́ra wa kò yẹ mẹ́yẹn which is even illegal in the first place Yorùbá ti wọnú Haúsá wọ́n rí Yorùbá tó fẹ́ ọmọ Haúsá tó fẹ́ ọmọ Yorùbá wọ́n rí Yorùbá tó fẹ́ ọmọ Ìgbò so a sọ pé we are not saying that nǹkan tá a fẹ́ ni pé tá a bá wá gba autonomy wa tán pé a máa pa àwọn ẹ̀yà míì ọ̀pẹ́ a máa gba dúkìá wọn àlè wọn sẹ́yìn no nǹkan tá à ń sọ kọ́ nìyẹn kò yẹ yín even nǹkan tẹ́ bá wò àǹtí mi ṣe rí nǹkan tí OAM tí à ń jà fún yìí autonomy yìí irú àwọn Buhari yẹn sorry the federal government of Nigeria whether state ni wọ́n tó wáyé pé orí wọn pé tán ní ọpọlọ ni irú wa ẹgbẹ́ ṣe lè kàn pè wá pé ẹ máa bọ̀ as consultant because nǹkan tí à ń fẹ́ dá ń sọ ìlọsíwájú ló máa mú bá gbogbo Nàìjíríà kò ní ok ṣé àwọn kan tá my sister ṣe rí nǹkan tí OAM tá à ń jà fún yìí ṣé àwọn pé kò ṣe new at all it's not new ṣe rí ìgbà tí àwọn òyìnbó tí wọ́n fẹ́ wá tó fẹ́ máa lọ tó fẹ́ ká máa ṣèjọba ara wa ǹjẹ́ ẹ mọ̀ pé nǹkan tí OAM tí à ń jà fún pé a fẹ́ yìí òun ni àwọn our three notable leaders ìyẹn bàbá wa Awólọ́wọ̀ àti ní tó ń ṣojú ti àwa Yorùbá
àti Nnamdi Azikiwe tó ń sojú àwọn Ìgbò àti Amadu Bello tó ń sojú àwọn Haúsá nǹkan tí àwọn bàbá mẹ́ta àwọn yìí tó ń jọ jókòó nìyẹn tó sọ pé nǹkan tí yóò dáa tó máa mú ìlọsíwájú bá Nàìjíríà nǹkan tó ń jọ agree lórí nìyẹn ṣe pé Nigeria is a very big alima to be in terms of ilẹ̀ kò yẹ mẹ́ẹ̀ we're talking about 170 million. Kẹ́ni kan máa sọ pé unitary system tí wọ́n party pé ní pé kò sí ẹ̀májẹ̀ntàn yìí tó máa practice nǹkan tó ń party Nigeria this unitary system this constitution tó ń practice yìí for 1 million years kò ní sí lè wá síwájú 1 million kọ́lọ́kọ́lẹ̀ ó tẹ̀ pé àlè kọ́lẹ̀ mẹ́fì because àwa ti mọ̀ ní Yorùbá pé à ń lọ a ò sí lára unitary wọ̀nyẹn mọ́ we want our regional government kò yẹ yín bẹ́ẹ̀ yẹn so ká má jẹ́ kí wọ́n bẹ̀rù kẹ́nìbọ̀dì má bẹ̀rù nǹkan tí à ń tì máa fún there is nothing illegal about it it's purely legal ẹ̀yin àwa tí à ń sọ̀rọ̀ pé afẹ́ autonomy gan ó yẹ kó máa yìn wá kò yẹ yín kó máa yìn wá kí àwọn Buhari yẹn kó máa pè wá pé ẹ jẹ́ ká jókòó káàdì jọ sọ táwọn la ṣe máa ṣe kí kálukú ká ti mọ boundaries ká ti mọ bá ṣe máa ṣe táwọn iye tí a máa fi sí àpò central government kò yẹ bẹ́ẹ̀ irú wa ló yẹ kó máa pè so ẹ má yẹ kẹ́ni bọ̀dì kí ó kó dúkòkò mọ́ yín pé ó yẹ ń bèrè autonomy. What we're asking for is purely peaceful and legal. We are not doing anything wrong. Ẹjọ́ ọmọ ṣe èèyàn tó bá ń sọ̀rọ̀ pé independence àwọn èèyàn máa ń sọ Oduduwa republic àti ìdébẹ̀ that's not what we want because ìyẹn ó ti ní ìtumọ̀ míì kò yẹ ní ẹjọ́ Oduduwa autonomous nation ìkẹyẹ kí gbogbo a máa sọ Oduduwa autonomous nation. Ǹjẹ́ mọ̀ pé ní gbogbo Nàìjíríà bó ṣe wà lẹ́nu nǹkan tí a lè tọ́ka sí a máa ń sọ pé ìlú yìí ti dárí o Nàìjíríà ti dárí o West Region ti dárí o ǹjẹ́ mọ̀ pé nǹkan tó ń sọ yẹn ní ìgbà tó ń practice autonomy yẹn àti ìsàìjẹ́ mọ̀ ìgbà tó ń practice autonomy tí à ń jà fún yín ni wọ́n rí fáàsì pé ó ti dárí ìgbàlẹ̀ rí Oòduà investment ìgbàlẹ̀ rí pọ́n the first civilization ní gbogbo ilẹ̀ Áfíríkà ìgbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìlú òyìnbó wọn tí lálàá ẹ̀ nígbà yẹn ṣe gẹ́gbẹ́ yẹn ni ó ti wà ń bàdàn ẹ wo àwọn cocoa house ẹ wo àwọn ilẹ̀ lòdì glass factory many industries many ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé even gan eléyìí tó ń ti implement ní bukini wọn pé dípò àwọn ìjọba ológun tó dàrú bí a ló ṣe ju 20% àwọn iṣẹ́ ìdàgbàsókè àwọn plan tí àwọn ọ̀dà olówó tó ti lákàlẹ̀ nígbà ní òfin lè achieve more than 20% tó lè gbá àwọn ológun lè tó ń dojú ẹrú ní 1966 ọ̀gá tó ń pè ní agbe ìrọ̀nsì òun ló wá introduce system tó ń lò ń sìn now tell me ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ṣé nǹkan tí ní 1957-60 tí àwọn tó ń tọ́jú wa àwọn olówó àti àwọn leader tó kù tó ń jọ jókòó pé nǹkan tí à ń fẹ́ ní tí ìjọba ológun 1966 kan dàrú tó wá introduce unitary system láti ń lò lòdì èní náà jẹ́ bèèrè lọ́wọ́ yín ṣé nǹkan tí ológun tí wọ́n bèèrè lọ́wọ́ anybody tí wọ́n represent interest wa tó introduce ṣé nǹkan tó yẹ kí a máa ran nǹkan mọ́ yẹn pé nǹkan tá a fẹ́ nìyẹn no àwọn tí wọ́n mú autonomy region náà ti fún wa ní 1957 on practice until 1966 ológun tó dàrú yẹn àwọn yẹn ṣojú wa nì àwọn leaders wa nìyẹn so nǹkan tí à ń sọ ó yí àfẹnjẹ́tì wa di torí pé fún ẹni ìdìmọ̀ dàrú nìkan nǹkan tá à ń sọ ni pé a fẹ́ padà sí nǹkan tí àwọn bàbá wa tí wọ́n tán àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí wọ́n jọ jíròrò wọ́n dẹ̀ fi lélẹ̀ ńgbà yẹn ni pé regional government that is it pure and simple kò ṣòro láti understand kò yẹ yín bẹ́ẹ̀ nǹkan tá à ń jà fún yẹn. ẹ ṣé gan ni thank you very much sir. èèyàn mi kan wọ́n béèrè question bíi Adédìran Lukman Gbóyèga wọ́n ní my question is what is their plan in Lagos State rally wọ́n béèrè fún pé kí ni OAM plan kí ni plan ti OAM as their group pé kí ni plan wa fún rally yẹn ní Lagos State sir wọ́n fẹ́ mọ̀. ní gbogbo ilẹ̀ Yorùbá ni a ti ní àwọn coordinators tí wọ́n ṣiṣẹ́ takuntakun lọ́wọ́ nípa ti October 1 rally yẹn so ó máa wà ní Ogun State ṣùgbọ́n ibi tá a pè ní Grand Zero gangan the Grand Slam ìyẹn jẹ́ Ìbàdàn so a máa rí àwọn èèyàn tó máa wá káàkiri láti ilẹ̀ Yorùbá wá sí Ìbàdàn jọ yẹn torí ṣe mọ̀ láti ẹ̀yìn wá ṣe mọ̀ Ìbàdàn jẹ́ bíi political capital
fún ilẹ̀ Yorùbá so ibẹ̀ yẹn gan-an máa fi ṣe ground zero lọ́jọ́ yẹn so gẹ́gẹ́ mo sọ àwọn state coordinators wa náà wọ́n plan lóríṣiríṣi tí bá fẹ́ gbọ́ sí ẹjọ́ a ní àwọn platforms a ní WhatsApp a wà ní Telegram a ní website wa ìyẹn tí o bá fẹ́ really mọ ìtọ́jú máa ṣe àwọn nǹkan tí mò ń sọ ẹjọ́ ẹ̀ka wa lọ sí orí website wa it is www.oduamovement.org oduamovement.org tẹ́ bá ti lọ bẹ̀ ẹ máa rí link tó lè gbé lọ sí orí Facebook wa from there tẹ́ bá ti wà lára wa tẹ́lẹ̀ ni o ẹ máa rí àwọn link tẹ́lẹ̀ ti bèrè pókè o state tẹ́ bá wà o ìbò náà ti máa ṣe kẹ́lẹ̀ get àwọn information yẹn. Okay, ẹ ṣé gan ni sir. Hello Kọ́lá láti UK ṣé ẹ fẹ́ béèrè question ni lọ́wọ́ àlejò wa. Ó yá ẹ máa béèrè question yín wọ́n gbọ́. Fẹ́ béèrè question lọ́wọ́ àlejò wa ni ṣé mo pé à ń gbọ́ yín. Ó lọ́wọ́ ṣe káwọn ológun wà dàrú tọ́ba tún bẹ̀rẹ̀ ìgbé àrùn náà sí wọ́n máa dàrú àti máa fún square one ẹgbẹ́ ká mọ ibi tá à ń lọ àwọn federal government kan because wọ́n máa tún military máa tún take over wọ́n tún rule wa for very long time tọ́ba máa tún padà sí square one àti wọ́n máa jẹ ìgbé bàbá self determination láfẹ́ àfẹ́ autonomous federal government because ológun máa tún dàrú tọ́ba tún dàrú wọ́n tún kó ogun àpapọ̀ ó ti ṣẹlẹ̀ rí wọ́n ní ikú tó bá kojú gbẹ̀yìn òwe ló pa fún ni tọ́ba tún padà sí yẹn àwọn ológun máa tún wọlé àwọn Fúlàní máa tún wọlé tó bá yá wọ́n máa tún dàrú àfẹ́ yẹn mọ́ afẹ́dá dúró pátápátá they are dangerous people àfẹ́ ní nǹkan ṣe pẹ̀lú wọn ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ self determination láṣẹ totally freedom federal government because federal government ológun máa tún wọlé later wọ́n kò tún àdẹ̀ for some times ológun á tún wọlé wọ́n tún ta gbogbo ẹ̀rú wọ́n gbé ẹ̀kọ́ sórí everybody wọ́n tún gbé apádà sóko ẹrú àfẹ́ yẹn mọ́ bàbá àfẹ́ yẹn mọ́ afẹ́dá dúró finally ni mo appreciate analysis yìí o but àwọn ò gba federal government mọ́ àgbámọ́ because ikú tó fojú gbẹ̀mí òwe ló ń pa fún mi àti ṣẹ́rí atẹ́bọ̀ ń bẹ̀ ni ológun á ti wọlé ègbé wọ́n ti da gbogbo ẹ̀rú wọ́n kọ̀ tú accident for 2 years tọ́bàdẹ̀ tí wọ́n dàrú this time ká tó bọ́ nínú ẹ̀ ó máa pẹ́ irọ́ àfẹ́ padà sẹ́yìn mọ́ iwájú là ń lọ bàbá àfẹ́ gba ìjọba ara wa gangan ni independent self-rule àfẹ́ regional government ológun máa padà wá dàrú àwọn pípù yẹn máa sọ pé àwọn ọmọ máa dà nínú èdè bàbá ó ti ṣẹlẹ̀ yìí àgbà ọkọ̀ jù ẹ̀ wàhálà yìí náà látún àlẹ́ náà yìí. Kọ́lá my Kọ́lá ẹ lọ straight ẹ má bínú my Kọ́lá. wọ́n tún rú for another 40 years. gbogbo wọn lóyún sí láyé mọ́ngbà yẹn àwọn wọ́n tún bẹ̀rẹ̀ nǹkan tá à ń jà fún yé èdè bàbá mo dúpẹ́ o nǹkan tá à ń sọ ó wà òkè bàtà wa ò gbà ìjọba ara wa la fẹ́ self determination totally freedom fẹ́ bá àwọn people ṣe mọ́ they are very dangerous people bí bàtà tún sún wàhálà yẹn síwájú ni bàbá fẹ́ regional government fẹ́ o fẹ́ mo wá fi ṣe ìkọ́tà ìṣọ́ bàtà wò gbà fẹ́ total freedom la fẹ́ bí ẹ pé àníjọba tiwa àní military tiwa àní everything tiwa àálẹ̀ fẹ́ yẹn mọ́ pẹ́pẹ́ tó bá ti dọjọ́ wájú military àti dìde wọ́n dá ogun ẹ̀rú wọ́n ti fún àwọn ọmọ sínú wàhálà yìí àwọn ọmọ wọn tún bẹ̀rẹ̀ wàhálà yìí èdè ẹ ṣe Kọ́lá mi ẹ ní láti go straight to the question ẹ ṣeun ẹ wo ẹ̀yin èèyàn mi tẹ́ bá máa pè wọlé láti béèrè question ẹ ní láti jẹ́ kí question yẹn kó clear fún wọn láti understand enough láti lè mọ bó ṣe máa dá yín lóhùn ẹ ní láti jẹ́ kí question yẹn kó wà short ẹ má jẹ́ ogun jù torí àkókò wa ṣe mọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ bàbá mi Ọ̀túnba ṣé mi mọ̀ bóyá ẹ understand nǹkan tí Kọ́lá mi yẹn ń sọ. ó yé mi ara ló ta wọn. ọ̀rọ̀ wọn yé mi pátápátá òye yín ṣé ẹ̀ ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni sà. ṣe rí Kọ́lá yẹn ọ̀rọ̀ wọn yé mi 100% kò yé yín bẹ́ẹ̀ ṣùgbọ́n kí n sáré point sí wọn kí n ṣe little correction wọ́n ní self determination làwọn ń fẹ́ and that is what we are all saying. What Oduduwa or Yoruba autonomy will give us self-determination, self-governing, self-control of our resources. Mo fẹ́ kọ orin kan, wọ́n ní màjàmásá là ń bá akíkanjú lógun. Akíkanjú tó mọ̀jà tí ò mọ̀ sá kò yẹ ní irú wọn máa bó omi lọ ni. Ṣẹ́rí Kọ́lá yẹn pé kí ilẹ̀ Yorùbá tó dúró as a country
kò yẹ bẹ́ẹ̀ because independence lẹ́yìn sọ independent nation àbí kí n tó tọ́ fún yín kò wú ẹ̀yin ju èmi lọ that is ẹ má sọ̀rọ̀ yín ẹ má ṣùgbọ́n ṣá bẹ́ẹ̀ ni tí wọ́n bá fẹ́ ṣe nǹkan èèyàn á kọ́ wò ó èèyàn á study nǹkan tó fẹ́ ṣe yẹn èèyàn á wo àwọn àpẹẹrẹ irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ rí èèyàn wá develop strategy kò yẹ yín èèyàn dédé ń bẹ̀rẹ̀ fún fẹ́ já fún kankan láì mọ̀ bọ́ ṣe máa já ìyẹn ní ìpè failure nìyẹn kò yẹ yín àwa tá à ń sọ̀rọ̀ pé autonomy la fẹ́ kọ́ achieve àmọ́ kan tá à ń sọ kò yẹ yín ibẹ̀ ẹ̀gbọ́n láti lè achieve anything tàbá ń sọ di ọ̀tún la ti sọ fún yín tàbá ń pariwo republic láti èmi di ọ̀tún la má jẹ́ tán ní kò lè easy láti ṣe I won't lie to you kò yẹ yín anybody now tó bá ní let me give you example of Biafra war kò yẹ yín ẹni tó bá lóun fẹ́ republic fún versus speech that is what is going to happen many people will be killed kò yẹ yín okay kírú ẹgbẹ́ wa ń sìn ká ní republic. ẹ má sọ̀rọ̀ yín sà. Hello? irú àwọn foreign institutions tí wọ́n ti ṣe sí wa tí wọ́n lè ràn wá lọ́wọ́ tó bá ti lọ name wa as terrorist organization kí la fẹ́ ṣe kò yẹn mẹ́ẹ̀ irú mi yóò lè máa lọ pẹ̀lú owó tá a ti ná pẹ̀lú owó àsìkò wa ìgbà míì tá àti àìsùn àìwo mọ́ wá káàkiri pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yẹ yín tàti ń bá kíní bọ̀ láti last a gbọ́dọ̀ make sure pé nǹkan tí a fẹ́ ṣe ó ṣe nǹkan tó possible láti ṣe é ṣe fún wa tó máa yọrí sí rere ní àlè kan máa pariwo láti fẹ́ pé nǹkan tá a mọ̀ pé kò lè ṣe é ṣe kò yẹ yín kakọ̀ máa sọ káwọn èlè fẹ́ràn wa because lẹ́ni tẹ̀bá ti máa wà lónìí nàìjíríà ní orí ayé tí ó bì mà. Hello mò ń gbọ́ yín àwọn èèyàn náà ń pè wọlé ẹ sọ̀rọ̀ yín ẹ má sọ̀rọ̀ yín lọ sà. ẹ ṣe jàre tí n bá wà lórí kí n wà lórí aago kí n sọ́ọ̀tì kí n wà lamẹ́ríkà ń bí kí n máa pariwo republic la afẹ́ dá dúró. That is a reasonable felony kò yẹ yín I don't support pé kán lọ máa kó bọ́n kán lọ máa pààyàn àmì ènìyàn fẹ́ pa kò yẹ yín bẹ́ẹ̀ ṣùgbọ́n United Nations wọ́n ti ní àwọn ìlànà kò yẹ yín ìlànà ti wà káàkiri mo sọ fún yín ká tó nípa bẹ̀ sí ṣe ṣẹ́ yìí àti ṣe oríṣiríṣi research kò yẹ mẹ́yẹn so ẹ jẹ́ kí a tán ní ìkọ̀ọ̀kan là ń tọ ẹsẹ̀ lórí ẹsẹ̀ lẹ́kù ká mú ní ìkọ̀ọ̀kan kò yẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àmú ní ìkọ̀ọ̀kan ẹ jẹ́ ká ṣe eléyìí tó ṣe é ṣe ká mú tí ìlànà ti wà ẹ jẹ́ ká ti tètè ná ìyẹn ẹ̀gán eléyìí ká sọ pé ìlànà wà fún ẹ̀gán kì í ṣe pé ọ́ bread and butter ni àmọ́ bí tá ti àwọn ọmọ tá ti ṣe àwọn ọmọ tá ti ṣe ń lọ́mọ láti first place ẹ jẹ́ ká ní sùúrù nǹkan tó yóò ṣe gbóná tó yẹn ẹ máa ká ti gbóná yẹn kó gbogbo àá explode mi àdẹ̀ nílò nǹkan ṣe lága at the end of the day kò yẹ yín bẹ́ẹ̀ àwa tí à ń sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká tẹ̀ sí fèsì autonomy náà àmọ́ nǹkan tá à ń sọ kò yẹ yín bẹ́ẹ̀ so ẹ ṣe gan ni sà. agbúdọ̀ ṣe iṣẹ́ tá a mọ̀ pé a ṣe é ṣe fún wa ju pé ká máa tanra wa jẹ pé òkè nǹkan tá a fẹ́ yẹn tá a dàgbà pé ewu wà ń bẹ̀ tí ò ní fi ṣe fún anybody. bẹ́ẹ̀ni ẹ ṣe gan ni sà. mo ní another call láti ibi I have a caller here from Nigeria ẹgbọ́n sókè ẹ bá wa sọ̀rọ̀ ẹ bá Ọ̀túnba sọ̀rọ̀. hello láti Nigeria. láti Nàìjíríà lè yàtọ̀ ẹ̀ka lẹ́ o. ẹ̀ka lẹ́ ṣe ní question fàlejò wa Ọ̀túnba Ademola Edward àwọn ní global coordinator OAM. fàlejò yìí. ẹ sọ̀rọ̀ yín ẹ má bínú ẹ kàn sọ ẹ lọ sí question yẹn direct so that I no waste much time. kí lálejò yìí tún sọ lórí kinní náà kí lálejò yìí tún sọ. àná gómìnà afẹ́ dá wà láyé ara wa dá wà láyé wa afẹ́ dá wà láyé ara wa là ń sọ kí lálejò tún sọ ọba ìsútorí Ọlọ́run tún sọ lórí kámẹ́rà ẹ ká dá wà láyé ara wa ìkọ́sọ́ máa pọ̀ sí kọ́ọ̀sì ìkọ́sọ́ máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kí ló tún sọ lórí íńtánẹ́ẹ̀tì báyìí lọ kí ló tún sọ ṣé máa ń gbà èèyàn ni ṣé fẹ́ máa change máa ń gbà èèyàn ni. rárá o rárá o ẹ ká dá wà yàrá wa there's no going back tábà máa gbà ẹ ká. ọ̀dà ẹ ṣe ẹ ṣeun ẹ ṣe láti Nàìjíríà ẹ ṣe gan ni ẹ̀yin èèyàn mi ká tó máa bá ètò yìí lọ síwájú sí i
èmi ìbá ní pé ká ṣe sùúrù, ẹ calm down, kẹ́ fi ara balẹ̀ gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Àwọn náà ò sọ wípé a ṣe jàǹgbara fún ilẹ̀ Yorùbá o, wọ́n ní pé a dìde fún ilẹ̀ Yorùbá o, wọ́n la máa dìde náà ni, torí pé àwọn ni global coordinator OAM, ìkọ̀kọ̀ náà ni gbogbo wa dẹ̀ ń jà fún. Àbí kò yé yín? Tí ẹ bá sọ tiẹ̀ báyìí, bí a sọ tiẹ̀ báyìí, ẹ jẹ́ ká jọ kó gbogbo ẹ̀ papọ̀, ká jókòó. Wọ́n ní pé nǹkan tí gbogbo wa bá jọ wò báyìí, gígùn ní ń gún. Tí àwọn kan bá wà tó bá ń gbé pé bó ṣe ká wa lára, ẹ má rò pé àwọn tí wọ́n bá sọ jẹ́jẹ́ báyìí náà bẹ́yà kò ká wọn lára, wàhálà ó padà ká wọn lára ju tiwa lọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká calm down. Nǹkan tí mo máa sọ nìyẹn.